Emi Airi. Ọmọdé burúkú, ọmọdé burúkú, ọmọdé bójúwé, ó bójúwé. Òjò kan lìrókò, òjò kan lolúwẹ̀rẹ̀ ń pani. Ọmọdé ò bá máa bójúwé. Òpàlàǹgbà ò dájẹ́, òpèjọ ò dájẹ́, òpọ̀rọ̀ gidi bá wà káwọ́ borí. Ẹnu kò lè sọ, ojú rí ẹnu kò lè sọ, dára ẹnu kò lè sọ, bẹ́nu sọ ojú kò lè rí. Emi Airi. Ẹ jọ̀ọ́ àǹtí, ẹ jọ̀ọ́ mà, ẹ jọ̀ọ́ ṣé bá mi rí àwọn tó ń ta fruit yẹn ni. Fruit. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti close. Wọ́n ti close. Wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ o. Ṣé kò wá sí any other place tí mo ti lè ríra ni? Àtọ̀ àfi tó bá dọ̀la. Ọ̀la. Ẹ ṣé. Ọ̀la. Ọlọ́run má jẹ́ kí n rí o. Ṣàánú má jẹ́ kí n rí o. Jọ̀ọ́. Ẹnu kò lè sọ, bẹ́nu sọ ojú kò lè rí. Emi Airi. Emi Airi, dákun dábọ̀, bẹ̀bẹ̀ mo bẹ̀, jẹ́ kí n ráyè gbé. Má gbà láfíà ọkàn mi lọ. Torí ká má jìyà, aya má jìyà lọ́fà o. Má jìyà pẹ̀yìndà ó ta ni lọ́fà o. Inú jìyà oríkun ẹnìkan. Àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkùn òṣìkà. Ikùn òṣìkà o. Ayé rọra ṣe. Ó ti ra ẹ̀pẹ̀ ó yẹ kó sanwó òkúta. Ó ìràgà. So how was that trip? Fine, darling. Maybe she came with a little tea. So possible can go and make a shit after that.
sense. Keep quiet. Kí ló ṣe Airlines ní bó ṣe ju eléyìí ní jùkújù sí. I don't understand them. Ẹ̀kọ́ fragile. Tí bàbá tag ẹ̀ pẹ̀lú fragile kan, gbogbo bọ́ọ̀sì wà ti yàtọ̀ kí tó kí. bóyá méjì ní ilé sí gbogbo àǹfààní tí ìyáálé mi ní ilé ohun lèmi náà ní. Ọkàn ti sọ̀rọ̀. Mo rí ikú kan ni. Ikú yìí. O bàbá yìí. O tún bàbá yìí. O bàbá yìí. O bàbá yìí. Kújọ. Ṣé aṣojú ọlọ́kọ rẹ̀ ikú lásán lásán lórí ìlú ń gbọ́n ló ń ṣe fàtótó yìí. Lọ mi ò gbọ́n mo kàn ṣe bí kò ń ṣe ń ṣe. Ṣé pé ló wá ṣe tààtò ti tà padà? Oh, tap. Tap. I don't feel tap it's in the fault. tó bá rí tó jọ òun ní ní ìdílé sí. Ikú yìí ṣá ó ṣe bàbá yìí. Ikú lọ́gbàrí rat. Ọkùnrin bí lè bá dá ní ẹ̀wọ̀n, honestly. Ó yẹ ọjọ́ tí mo ti kẹ́kẹ́ Ikú náà wà dára. Mi ti jẹ́ka ti kọ́ kún mi náà. Ṣé torí ikú náà lè ṣe ń gbọ́n báyìí? It's a very big rat. Oh, God. Emi Airi. Ọmọdé burúkú. Ọmọdé burúkú. Ọmọdé bójúwé. Ọjọ́ kan ìrókò. Ọjọ́ kan lolúwẹ̀rẹ̀ ń pani. You like it? Yeah, I love it. I know. Mo lọ yàgò mọ́ ẹ̀. I like it pọ̀mọ́ yẹn. Wọ́n là ṣe wá fi 2 hours sí oúnjẹ tó máa bínú púpọ̀. Mo kàn láì. kí ló dé tó ń fari alápadà bá sí ṣé òye òye wípé oúnjẹ ti lè kí wọ́n jẹun àbí òun wípé àwọn méjèèjì oúnjẹ tó láti máa jẹun jẹun lẹ́yìn. I'm sorry. Sorry for what? Pé mo ti lé ẹ láàárọ̀. Feranmi. Ṣé o lè káyé ìgbà tí èmi fúnra mi ti dá ẹ dúró títí? That's not a big deal now. Do you like the food? You like the taste? Yes. ìyàwó ẹ̀ sí ẹ̀kọ́ ṣáà. Feranmi, kí ló dé tó jẹun? Mo fẹ́ràn ṣe lórí fọ́ọ̀kà. Oh. Kí ló dé tó jẹun? Ṣebí wọ́n lo compliment oúnjẹ yìí few minutes ago pé ó dùn. So why you not eating? Mo kàn lose appetite ni.
ló dé tó ń fi yẹn pa? O ti gbé afẹ́fẹ́. Ó jẹ́ lọ́wọ́ bá wọn káyìí. Feranmi. Feranmi. Kí ni nǹkan tó ń ṣe ẹ́ gangan náà? Kí ló ṣe ẹ́? Nǹkan tó bá ń disturb ẹ lọ́kàn, sọ fún mi, I am your wife. Kò ṣáṣẹ́ ní ọkàn tó súnmọ́ ẹ̀jẹ̀ mi náà lọ. Even ìwé mímọ́ kan sọ pé ìyàwó èèyàn ó súnmọ́yàn níbi iṣan ọrùn èèyàn. So kí ló ń fi pamọ́ fún mi? Inú ajá ni wọ́n mú sí. O gbọ́dọ̀ fọ́. Kò sí. Appetite mi kàn drop ni. Mo wà okay. I'm just not. Feranmi. Kí ló ṣe ọgbọ́n tí ò ṣe lómi rí? Kí ló ń pọ̀ ẹ́ nínú pọ̀? Kí ló ń pọ̀ ẹ́ lọ́kàn pọ̀? Tí ò jẹ́ ká gbádùn. If you have any problem at work and you don't want to share with me, then fine. Deal with it on your own. Bá mi sọ̀rọ̀. O tún fi ní mi lára. I know you're a workaholic. It has to do with one contract or business or one thing or the other that I don't freaking care about. Ìwọ ló wáyé wá ṣiṣẹ́ bí aago. Ẹ̀mí iṣẹ́ tó dẹ̀ ń wò yẹn, ó gùn jẹ̀mí èèyàn lọ. I have tried my best. Kí ló ṣe ò sọ? Kí o ṣe kọ́kọ́, o dẹ̀ tún fi tètè, o tún fi ní èmi fúnra mi lára. Àwọn akúrẹ́sì. Má kú jẹjẹ. Tó bá dẹ̀ wọ̀ kó má jẹ́ kó dà fájà ìwọ ni mo. Wọ́n ló ní ayé tó wá tó ní ẹ lára. Ọkọ wa, ṣé kí ni ẹsẹ̀ rẹ̀? Ọ̀dẹ̀. Hello, sister. Sir. Our boys are stupid, but I'm not sure here. Sorry. One down in be obìnrin. Get you. Visitor's room today. You'll be comfortable here until tomorrow. Sugar, are you not around on this? In case to manage anything, Okay, sir. Okay. Sugar. Alright. I should go, sir. Thank you, sir.
Hello? Sir. What's the check in the room? Only program kan tí máa wò so máa pé kí fi opportunity yẹn wò. Let's see. I think I have a production of my own thing. Okay, sir. Oh, the read the song when we should not come out. Tell me, kí ló ń ṣe níbi tí mo ti rí ẹ? Mo jáde ni so bike motor wá gbé mi epo wá tán nínú bike ẹ̀ ṣùgbọ́n pé kí n gba ẹ̀yìn ẹ̀ kí n jáde sí next street láti lọ gbé bike tó máa gbé mi lọ sílé báwọn boys ẹ̀ bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní harass mi. The word tí mo ti rí ẹ dangerous gan àwọn boys ẹ̀ máa ṣe àwọn àmì ẹ̀yìn ni. In fact, I had to report on fáwọn ọlọ́pàá several times on them. We hope one day they will do something about it. Ẹ ṣe gan sir. Ẹ̀yin náà ara làánú. So tell me about you. Adébímpé lórúkọ mi sir. Bímpé. You know, it's actually a very nice name, you know. Ẹ ṣe gan sir. You know, I can't see but I shouldn't want to say, you're not bad, you're a fine girl. And I just like you. You know. Thank you. I like you. So next time, I'm my baby to buy more. You know, without any benefit. One has to be very careful. Ẹ ṣé gan. Ẹ̀yin náà ara làánú lágbára Ọlọ́run ẹ̀rọ làánú. Ẹ ṣé gan sir. Program yẹn. Oh, really? Yeah. So, what am I? But if I miss it, because I'm going on logbon, your man, let me see lots of it and all that. So, you know, actually, checking so mind before. See, I like you. And instead of my feet, that's on me, right? I'm gonna take care for the night, you know. Yeah. No, sir. Ẹ má ṣì mí gbọ́. Bẹ́ẹ̀ ṣe wo mi ṣe mọ burúkú o. Mo kàn sáré lọ get àwọn kankan ní o. Pé kí n sáré padà sí. Babes, listen to me. Ilé. Listen to me. Sir. Èmi náà chat. Fine. Okay, but I'll pay you. Bobby, though I'm married, but yeah, I want me to see around, you know. They help, we can help each other, you know. You don't put a fashion of a look for useless, I mean, more they take us all, be I eat us all of sometimes have you go, yeah. But don't worry, you know, if you have fun, before I don't marry, what to share, I don't tell me no matter fun, to make sense, yeah. Got him try to so ni pé when it you show like no ma odon e kí ṣe mo burú pẹ̀lú Ọlọ́run pé o ẹni tí mo ilẹ̀ ó ṣe ní o ilẹ̀ tó ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ ọkú ẹjọ́ tó lè gbọ́ ọkú ẹjọ́ tó lè má ṣe bẹ́ẹ̀ ṣe máa fọ́ọ̀mù church girl fẹ́ mi sí ọkú ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ilẹ̀ mi fọ́ọ̀mù church girl àbí. Ok ẹ jẹ́ kí n máa lọ lé wa ẹ jẹ́ kí n wá. ọ̀bọ̀ yìí. Babes. No ṣeré ni mi ne be yẹn mo kàn be ṣeré ni jàre. Baby dìde jàre. O fẹ́ TV yẹn program ẹ ti bẹ̀rẹ̀. Auntie. Yeah. Mo ṣoore ni mo ṣe yín mi ni ẹ. Okay, say I say wo Ọlọ́run gbọ́ mi ṣe koko. Mo kàn ṣeré ni mo.
Sekiru! 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 Sir! Ọ̀gá o! Sir! Sir! Wá síbí. Sir! Emi Airi Dúnà. Kí ló ṣe abolo túmọ̀? Mo ṣe surveillance lọ ni pé àbáìmọ̀ a lè san èèyàn kan ti lè fo kínní kó fò wọlé ohun pé kí n lọ sẹ́kìn rẹ̀. Ayé shut up. Ó gbé tó fi ń gbálẹ̀ ohun fi surveillance ọ̀dẹ̀. You okay? Very well, sir. Very sir. Very sir. Ẹ̀wọ̀n bínú ọ̀gá o. Ṣé kí ni tí mo porúkọ rẹ̀? Kí ni APC? Kí ni funfun gíga o tí mo fẹ́ afẹ́fẹ́? Ẹ̀wọ̀n bínú kò sí sẹ́ni. Tí kí ni fi ṣe kí ni? Bẹ́ẹ̀ fi ń sun ni. Tí wọ́n bá ẹ̀ fi ń sùn. You're stupid. Oh, so eré tí mo bá ẹ ṣe ó ti di gbogbo àrímí fíàmì. Sorry sir, sorry sir. Sikiru. Sir. I see. Ẹ jẹ́ kọ́. Bàbá mi. Lọ ra condoms wá fún mi. Rọ́bà dáàbòbò. Ọ̀gá! Wọ́n ti mọ̀ ní pé àtẹ́sùn. This calabash mímọ̀. Mímọ̀ ní kí n rà. Sikiru. Sir. Sikiru. Sir. So, o ti daláwàdá nìyẹn o. No, just tell me, ìjọ wo ni mo daláwàdá ẹ? I see. Mo kọ́ tí màá sọ̀rọ̀ ẹ̀. Máa rí. Máa change ẹsẹ̀. Láà gbọ́ ẹ̀ tán. Gbogbo rẹ̀ fọ́mọ kan ẹ máa yọ ọmọ lọ́mọ jẹ́ ayé wọn. Come here. Àwọn ọlọ́dẹ ni o. Ẹ lẹ́kùn. Ẹ ṣílẹ̀kùn, ẹ ṣílẹ̀kùn. Gbígbọ́. Ẹ ṣílẹ̀kùn àwọn ọlọ́dẹ ni. Ọlọ́dẹ. Bẹ́ẹ̀ ni. Ṣé tẹ́wọ̀ sí? Ẹ ṣílẹ̀kùn, ẹ ṣílẹ̀kùn. Ẹ ṣílẹ̀kùn náà. À ń bọ̀. Ọ̀dà àmọ́ pẹ̀. Ẹ ṣílẹ̀kùn. Àwa ni. Kí ló dé? Látàárọ̀ láti wà ń ta tá à ń kanlẹ̀kùn. Security mi ò sí nínú jáde. Kọ́kọ́rọ́ wa lọ́wọ́ ẹ̀ ni. Ṣé kò sí? Ó wà o. Bẹ́ẹ̀ ni o, àtàárọ̀ láti wà ń ta
tá à ń sọ yín tá à ń wò yín tẹ́ẹ̀sì kọ tẹ́ẹ̀sì géètì. kí ló ṣẹlẹ̀. ẹ̀yin nìkan lẹ pa jẹnẹrétọ̀ ń gbogbo àdúgbò ṣé ẹ̀mọ̀ nǹkan ti múná dé ni. ariwo jẹnẹrétọ̀ yìí orí ìtọ́ àwọn aráàlú láàmú kò jẹ́ kí ọ̀rọ̀ olóde gan ká lè ṣiṣẹ́ wa bí iṣẹ́ ẹ pa jẹnẹrétọ̀ yín. ẹlẹ́pàá jẹnẹrétọ̀ àti pé tí ẹ tún wéṣẹ̀ epo ni. ẹ ń sun epo ná. ẹ ń ṣe epo náà ni. ẹ máa rí màá sọ fún ọkọ pa ẹni tó yẹ kó pa kò sí lè ní apá ṣé kò jù ẹ lọ. ó jù bẹ́ẹ̀ lọ o. bẹ́ẹ̀ ni o. ó jù bẹ́ẹ̀ lọ òtútù mú ń ta ẹ mọ̀ nípa tètè máa ń jáde. ó dà káwọn lọ. ẹ gbà. ó dà Emi Airi. Ọmọdé burúkú, ọmọdé burúkú, ọmọdé bójú wẹ̀yìn, ó bójú wẹ̀yìn. Òjò kan ní ìrókò, òjò kan lolúwẹ̀rẹ̀ ń pani. Ọmọdé ò bá máa bójú wẹ̀yìn. Ó pàlàǹgbá ò dájẹ́, ó péjọ ò dájẹ́, ó pọ̀rọ̀ gidi bá ó wá káwọ́ kò rí. Ẹnu kò lè sọ, ohun ojú rí ẹnu kò lè sọ, dára yẹ, ẹnu kò lè sọ, bẹ́nu sọ ojú kò lè rí. Emi Airi. Emi Airi dákun dábọ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ jẹ́ kí n ráyè gbé má gbà láfíà ọkàn mi lọ. Torí ká má jìyà aya má jìyà lọ́fà o, má jìyà pẹ̀yìndà ó ta ni lọ́fà o. Inú jìyà oríkun ẹnìkan. Àwọn fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkùn òṣìkà, ikùn òṣìkà o. Ayé rọra ṣe. Ó ti ra ẹ̀pẹ̀ ó yẹ kó sanwó òkúta. Ó ríra gàrà. Ohun ojú wa lójú rí. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Ó fi gọ̀gọ̀ fà á, ó jọ́lé ẹ̀ lórí. Ó ti jọ́lé ẹ̀ lórí. Ikún jọ̀gẹ̀dẹ̀, ikún rèdí. Kò mọ̀ pé ohun tó dùn ló ń pa ni. Òkété dé gbá alátẹ̀ ó káwọ́ borí. Ohun ojú ẹ lójú rí, lójú rí, ẹ rọra ṣe. Torí ìgbádùn ìṣẹ́jú kan, ó dógún ayérayé. Egbò tí kò lè san, egbò tí kò lè san. Wọ́n ní bó kòkó bá ṣú, bó pẹ́ bóyá ìmọ́lẹ̀ á tàn. Ìmọ́lẹ̀ tí wọ́n lérò, òkùnkùn láti paradà, láti paradà. Ọkàn mi ti mọ ìsinmi. Ó yẹ kọ́kàn rẹ ẹ kó mọ ìsinmi. Ìsinmi.
Emi Airi ọmọdé burúkú ọmọdé bójú wẹ̀yìn ó bójú wẹ̀yìn. Òjò kan ní ìrókò òjò kan lolúwẹ̀rẹ̀ ń pani. Ọmọdé ò bá máa bójú wẹ̀yìn. Ẹ̀dá ọmọ láròpin o ìyẹn ọ̀gá náà asọ́gà mọ́ ṣe kí lórúkọ ẹ̀ ọ̀gá mọ́ skiboloskira lórí pé mo dáhùn kò tà fún ọ̀gá ò lè máa dúró kí èèyàn sì máa dúró kó ṣe gírí bó ti sáwà ní ìsìn ọ̀gá mi bú ọ ló sọ pé gbogbo owó táwọn fún àwọn síndì kankan làwọn fún owó kọ́ọ̀kì ó ní owó ti báyọ̀ ọmọ ẹ̀jẹ̀ gbogbo kan náà gbogbo kí sí ní nǹkan kan pálọ̀ lọ́gbọ́n ti bọ́ àti wọ́n darí lọ́gá rẹ̀. ẹ̀dùn kó ló jẹ pé gbogbo orí yóò tọ́gà ṣeré mọ́ lọ́gá sì wípé káwọn gbọ́mọ ìlú ilé ìgbafẹ́. Síndì bí ìgbà ìlú mọ́ ìsì ọwọ́ gà sí sára rẹ̀. Isa. Olúwa mi. Ọkọ̀sà. Ọ̀gá, nígbà mo dé nísìn, mo gbá gbogbo ilẹ̀kùn tí ń bẹ ń bì, mo gbá gbogbo rẹ̀ pátápátá. Ìgbóyè máa pé àwọn mọ̀dàmú tẹ́ ẹjọ́ wọlé pé kí n tẹ́ fi ń tẹ́ ẹ̀rọ mi kí n fi jíṣẹ́ lẹ̀ fún wọn. Ìwáwọ̀ náà mo pé kó má sì jẹ́ pé kó má lọ rè jẹ́ pé àwọn mọ̀dàmú tí ìbínú lọ ẹ dákun sí èsì pé mo ti pẹ́ dé. Sorry, sir. Ọ̀gá, ẹ dákun. Ẹ̀rẹ̀kẹ́ tí ẹrù rẹ̀ ń bẹ́rọ̀ rẹ̀. Kí ló ṣe ẹ́? Òde sọ̀rọ̀ jẹ́ kí ìwà àtàwọn àwọn kí ló ṣe ẹ́? Ṣé mo tàn? Ọ̀gá ń fọ́ sọ. Ọ̀gá máa ṣe kiri dáadáa. Ọ̀gá náà máa sáfí. Burúkú bàjẹ́ sórí kíní kọ́ndọ̀mù àbí kíní èyí ò dà fún ọ sórí kíní ọgọ́ fún mi tí a bá kàlẹ́ ní èjì ẹ̀tẹ́ ẹ̀rin yóò tó mẹ́fà pálí rẹ̀ mẹ́fà
mẹ́ta lọ́gà kó fún mi èmi náà wá ṣe bí ọkùnrin mo lo mẹ́ta fún sí ń bí ń bẹ́ẹ̀. mo sọ náà ìjọ kí ni tí mo wá sínú ilé rẹ̀ yìí òun rùn bí ìbè kú ni. dákun kí n tiẹ̀ ìwọ ló nílé ni kí n tiẹ̀ sílé rẹ̀ ọgbẹ́ yẹn tọwọ́ bọ̀ ìkọ́ tọwọ́ bọ̀ jẹ́. kò sí wàhálà o ti gbẹ lọ́rùn gbogbo o ti gbẹ gbogbo oúnjẹ tó ń jẹ. ṣé gbígbẹ rẹ ni. oúnjẹ òjò lára rẹ. bá wa gbọ́wọ́ rẹ jìnnì. ìlàgó lọ kọ́ńtọ́ bá wọ̀n sí rẹ̀. gbogbo owó tí ń gbà náà ni àwọn ọmọ ìyá lẹ́sẹ̀ tí tẹ̀tẹ̀ ní kò fún owó sì jọ lára rẹ̀. bọ́ba ilé kago tó tí ò lè fẹ́fọ̀ rẹ ọgọ́ sáàkì rẹ̀ dànù ni. sórí mọ́jọ́ lè wọlé o mọ́jọ́ lè wọlé o wọ́n lè bá wọlé màá lọ kó gbogbo àbí rẹ wa. o ṣe kúkú gbà lọ́wọ́ mi kọ́ lọ́ọ́ rẹ̀ kó fáwọn olè. ó dáa. ó yà ṣe. ọ̀rẹ́ ó dáa mo ti lọ wáyé. I'm Billy. Yeah. I'm set. So, I'll see you Sunday day. Oh, so you're not going to hit? Simoti set table cake or dish on jello. I understand, but I'm going traffic has my pile up on same. Don't worry. Manage everything. Listen, I'll take brunch. So Mukoshi wala last one, right? I know. My jealous now to my day. Trust me. Honestly, like Bushimanshi. Come on, baby. Don't say that. Okay. Okay. Alright. Continue with your bribery. I'll miss you. You come and eat your food when you come back. So you want to tell me you miss me too? I'll miss you too, my darling. That's my girl. I love you. I love you more. Alright, there. Alright, darling. Ìgbàsí kì í ṣàfihàn kéèyàn máa ṣiṣẹ́ bí àgọ́. You work too much. Láì ṣe workaholic. Oúnjẹ ni oṣù jẹ yìí. Èmi ò understand nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Oúnjẹ òun kò ní bọ́ jẹ mọ́. Ẹni tó ń ṣiṣẹ́ gan ò jẹun. tí ìbá ń ti bí olúwa rẹ̀ mọ́ gbàgbé pé ètò Yàtọ̀ lọ́nà ẹ̀. ọ̀gá ẹ̀ka rọ̀ṣà. Yàrá It's okay, sir. It's All okay. right, sure it. Okay, sir. It's the best for the matter. Ẹlẹ́yìn mú di ọkọ̀ wàhálà ọ̀gá rìfáàsì ẹ̀wọ̀n kọ̀ọ̀kẹ́ rìfáàsì. Why to ṣílẹ̀ fún ta ni sí ìsìnkú ní Aliu ti burú sí Aliu jáde ní ìṣe ìgbé tí gbogbo àwọn sílẹ̀kùn fẹ́yàn kan. Ẹ̀wọ̀n náà wọ́n tẹ̀lé wọ́n wá sílẹ̀ fún mi. Ọ̀gá kò sí ìrìn ọkọ̀ yìí ọ̀gá kẹ ẹwọ́n náà kọ̀ọ̀kẹ́ ẹgbẹ́ ọkọ̀ jáde kò sí ìrìn gbẹ. Bọ̀dá Feranmi, ogun jókòó jẹ́jẹ́, ẹ sì fi ọwọ́ ara yín fa ogun wọlé.
abájọ tí ìwé mímọ́ fi sọ wípé níbo lógun ti wá níbo sì ni ìjà ti wá bí kò ṣe láàrin yín. Àtìgbà tí ìyàwó yín ti wá fi ọ̀rọ̀ yìí tó mi létí láti ń wá àṣírí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti fi àṣírí ọ̀rọ̀ yìí hàn mí. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kú ti yẹ̀ lórí ọmọbìnrin yìí. Àkọ́kọ́ ni ti ọlọ́kadà. Bàbá ìṣá ó bá ìwọ̀n kẹrẹ wọ́n ti fi ṣe mí léṣe ń sìn dà lọ́wọ́ mi èlò ló jọ lójú ẹ̀ iye tí mo fẹ́ san ni mo ti fún ẹ̀yìn gbà. 200 lówó mi náà. lóòótọ́ lèmi àtẹjọ sọ 200 naira bọ̀ ṣé ibi tí àjọṣàdé nǹkan máa gbé mi dé ṣé bẹ́ẹ̀ la wà yìí. ó dára mi jókòó ká máa lọ padà. kémi jókòó kí wọ́n gbé mi pẹ̀lú ọgbọ́n dáadáa tó kàn wọnú gárọ́pì látẹ̀kọ́ ìwọ́n gbé mi. mi ò lọ mọ́ gbà lọ́ mi. olóyè pẹ̀lú mọ́ máa bẹ̀rẹ̀ pé sọ́dọ̀ bí wọ́n fi ti ẹ̀dá tẹ̀mí dúró jọ gbàjáde. ìdẹ́rẹ́ sọ lílé. pẹ̀lú ọ̀run ṣé ò lè gbá ni àbí kí ló ń ṣe é gan báyìí. ó yẹ nà mí gbà ẹ̀dá tẹ̀mí fún ẹ lọ́wọ́ tó tẹ̀ lọ́rùn. nọmí ẹranko nọmí ò bá nà mí. iye tí mo fẹ́ sọ nìyẹn. olóòrò fẹ́ àti ṣe wọ́ọ̀sì ẹ̀ wò ṣe wọ́ọ̀sì ẹ̀ ó bá nà mí. ẹ̀rí bó ṣe rí nírun àná. ṣùgbọ́n torí wípé ọlọ́kadà yìí jẹ́ ọlọ́kàn tútù ni ọmọbìnrin yìí ò fi bá ikú lọ. Ẹ̀ẹ̀kejì ni ti àwọn tí ó fẹ́ fi ipá bá ní àjọṣepọ̀ tí ẹ̀yin sì yẹ ikú yẹn lórí ọmọbìnrin yìí tí ẹ fi gbé wàhálà wá sílé. Ṣé nítorí wípé ìyàwó yín rin ìrìn àjò ọ̀sẹ̀ méjì lẹ fi wá di wípé ẹ wá gbé ogun wá bára yín lé? Ṣẹ́yìn ò mọ̀ wípé awọ ẹni bá kú èmèrè pọ́nbélé ni ọmọbìnrin yìí. Bímpé òwò jẹ́ ọjọ́ ni ilé ti tó lọ. mo mọ̀ pé létí yà ṣùgbọ́n mò ń wá ẹni tó máa ṣe ọlọ́kọ̀ mi ni. àmọ́ ọjọ́ ń lọ lónìí ni kò ní dọ̀la ìràwọ̀ ìdájọ́ lẹ̀ kó sùnkè. Arákùnrin Feranmi, kò sí àánú lọ́dọ̀ mi bí kò ṣe lọ́dọ̀ Elédùmarè ọba. Ẹ mọ̀ tí a máa ṣe báyìí, a wọnú àdúrà lọ ni. Ẹ jẹ́ kí a gbàdúrà. Kí ló tún fẹ́ dí mi lọ́wọ́ iṣẹ́ mi ò ṣáà di ẹ lọ́wọ́ iṣẹ́ tí ọ̀rọ̀ yóò kàn rárá kó má dà sí. Ìwé wòlíì Àìsáyà sọ wípé ẹ̀mí Ọlọ́run ń bẹ ní ara mi, a sì ti fi àmì òróró yàn mí láti tú àwọn tí ó wà nínú ilé yìí sílẹ̀. Nítorí náà jáde. Mi ò sọ pé mi ò ní jáde ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run náà ló sọ wípé ẹnikẹ́ni tí ó bá bu àìṣedéédéé rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere bẹ́ẹ̀
sì ni gbogbo tí a bá gbé ìkọ̀kọ̀ ṣe lórí ọ̀rọ̀ yìí ni a ti fi rìn níta gbangba. Kí ló dé tí mo fẹ́ takò ọ̀rọ̀ Ọlọ́run? Mi ò sọ pé mi ò ní jáde, ṣùgbọ́n dìgbà tí Feranmi tó bá lọ fi ẹnu ara rẹ̀ sọ bí tí mo wà fún ìyá mi nítorí ìyá mi dáadáa kiri. Àìjẹ́ bẹ́ẹ̀ ẹkún òṣè ìpayín kékeré dídáyà kò ní jáde nínú ayé rẹ̀. Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé bọ̀dá Feranmi iṣẹ́ kò fún wa láti ṣe o ohun tí a dẹ̀ gbọ́dọ̀ ṣe ní kíákíá ni wípé a gbọ́dọ̀ wá ìyá ọmọbìnrin rí láti jẹ́ kó mọ ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ iṣẹ́ gidi fún wa láti ṣe o bẹ́ẹ̀ ni. Ìwọ ló pa Bímpé. Rama, ó kú sínú ilé mi ni. Ó kú sínú ilé mi ni. Ó kú sínú ilé ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ dá sí, àbí? Mo ní wá dá sí! Ẹ̀rù ló bà mí ni, ẹ̀rù bà mí ni, ẹ̀rù bà mí ni, ẹjọ́ tó lọ́wọ́ ẹjọ́ máa ẹ̀rù ló bà mí ẹjọ́. Mi ò bínú. Ẹ̀rù ló bà yà bí. Fún mi ní ìṣẹ́jú méjì. Mò ń bọ̀. Mi ò bínú o. Bí ọkọ ni bàbá òkú sínú bíbí ẹ̀rù ló bà mí. Mi ò lè jẹ́wọ́ mi ò mọ̀. Wọ́n láwọn mú kúrò mi sí báwo lọ. Wọ́n láwọn mú kúrò mi sí báwo rẹ̀ ni mo ṣe. Mi ò lè jẹ́wọ́ mi ò mọ̀. Mo dára láyé mi báyìí. Bímpé, Mọ́rẹ́níkejì, Àdùkẹ́ mi. Ṣebí bàbá Rájò àádọ́gún ọdún. Bàbá Rájò àádọ́gbọ̀n oṣù. Ọkọ mi sọ fún mi, ìgbà wo gan-an ló fẹ́ dé pẹ̀lú ìrìn àjò àlọ́ ìdè tó lọ yìí. Ṣebí
wọ́n ní ọmọ ẹni kú ó mà sọjọ́ ọmọ ẹni nù lọ. Adúkẹ́ mi ibo ló wà? Ibo ló wà? Mo ti wá mi ò bá rí ẹ. Adúkẹ́. Mi ò bá rí Adúkẹ́ òde tó bá ṣe báyìí fún mi. Jọ̀ọ́ ọkọ mi jọ̀ọ́. Báwo ló bá ṣe dùn tó tí bá rí ẹni wákàtí Adúkẹ́? Àbí ibo ni màá tún wá sí báyìí? Ibo ni màá tún wá sí? Feranmi, mo ní kó dúró síbẹ̀. Àkókò ti tó, èmi àti ẹjọ́ lọ. Èmi ò lọ o. Èmi ò lọ o. Agbẹ́ni bá kú ni mí, agbẹ́ni bá rìn sí mi pẹ̀lú. Lónìí ni kò ní dọ̀la, èmi àti ẹjọ́ lọ. Jésù Kristi. Olúwa, blood of Jesus, blood of Jesus. Holy Ghost fire. Ìran burúkú ò ní ṣẹlẹ̀ wá lórí. Ìran burúkú ò ní ṣẹlẹ̀ wá lórí. A ò ní gbèrè ìtìjú. Mo gbọ́dọ̀ rí brother Feranmi. It is very, very much important. I must see him. Yes. Yes. Ọlọ́run, ṣàánú fún mi o. Ṣàánú fọ́mọ rẹ. Ṣàánú fọ́mọ rẹ. Má jẹ́ kí àlá burúkú ṣẹlẹ̀ wá lórí o. Darling. Darling. Ọjọ́ sílẹ̀ wà. Hello? Hello, Damola. Hello? Yeah, Ibolo. Èmi ti bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ tipẹ́tipẹ́, mo ti lọ. Wọ́n fi mílẹ̀ mi lè máa bá ọkùn gbélé o. ayé ò lè wá kí ló wà láwọn ọmọ fún wàrà mi kọ́ra mi sí
ti páàkì kan ni. Ọ̀nà tó bá dé kó mi lọ ní ilé àjọ ń tẹ̀ sí ìwé ẹ̀ mọ́. Tàkọ́ ni mo fẹ́ ọ̀rọ̀ tẹ̀lé fún báyìí. Puxa. Bọ́dà Feranmi. Pásítọ̀! Èmi pásítọ̀ ni o. Pásítọ̀ lè kún sí ní o. Ẹ sílẹ̀kùn. Pásítọ̀! Ẹ́. Pásítọ̀ kì í sílẹ̀kùn ọ̀sẹ̀ náà nígbà yẹn kún náà. Ẹ sílẹ̀kùn. Pásítọ̀ mo ń pẹ́ sí i. Ní orúkọ Jésù, mo bá ìwọ ẹ̀mí òkùnkùn tí ń bẹ nínú ilé yìí. Ẹ gbé orí yín sókè ẹ̀yin lẹ̀kùn. Ṣé ẹ ti gbé yín sókè ẹ̀yin lẹ̀kùn ayérayé? Kí ọba ògo wọlé. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó ń lọ, tí ó sì gbàgbára ni. Ní orúkọ Jésù, ìwọ lẹ̀kùn yóò yá sí. Ní orúkọ Jésù, ìwọ lẹ̀kùn yìí sí. Ó yẹ bọ̀dọ̀ fẹ́ràn. Ẹ sílẹ̀ kọ́. Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ta ló tilẹ̀kùn? Pásítọ̀ mi mọ̀. O ti yẹ. Pásítọ̀ mi mọ̀ bẹ̀rẹ̀ mọ́. Ẹ dúró. Kí ló dé? Bọ̀dà Feranmi. Kí ló dé tẹ̀yìn náà lọ jẹ́wọ́? Ṣé mo ti sọ fún yín pé kẹ́ ẹ lọ jẹ́wọ́? Kí ló dé tẹ̀ ẹ jẹ́wọ́? Pásítọ̀ mo sọ fún yín. Mi ò mẹ́ni kọ́kọ́ mọ́mọdé yìí. Mi ò mọ mọ̀lẹ́bí mi mọ́ fámílì mi mọ́ yẹn kankan. Ó ní kí n ṣe fún kó tó di pé ìṣúyá mi lọ. Àjọ pásítọ̀ ṣàánú mi. Bó ló ṣe máa le tó jẹ́ wípé ẹ wá ti ẹ̀dẹ́ ní kankan mọ́? Ṣé ẹ mẹ́ni kankan mọ́? Pásítọ̀ lórí ni mo ṣe mo sọ fún ibi tí mo ti rí. Ẹ̀wọ̀n mo dé mẹ́sìn ìyàwó mi ti bá kíkọ́ mi. Kò ṣe mi ní pásítọ̀ ṣàánú ìjọ. Ó ní láti yẹ o. Ẹ̀wọ̀n sá pásítọ̀ kò fún wọn ní kí n kọ́kọ́rọ́ mọ́tò kí àjọkù mi. Kó la fẹ́ lọ, kó síbi tá a fẹ́ lọ. Ogun ìgbùtú gbọ́dọ̀ ṣe é lọ́rẹ́ yìí. Ẹ mẹ́ni kankan mọ́. Pásítọ̀ ẹ̀rọ̀nù sí. Ó dàbí pé pọ́ọ̀sì wà nílé. Pọ́ọ̀sì wà nílé. Níbo ló wà? Ọ̀yà ẹ mú bọ́ọ̀tà. Ọ̀yà kò sí nǹkan kan. Olúwa ti bá ogun ìṣòro nínú ẹ̀ tó rí lò. Ṣé bẹ́ẹ̀ yẹn lẹ ní ó wà nílé pé ẹ fi pamọ́ síbi kan? Ẹ wo ẹ jẹ́ kó kàn yín balẹ̀. Ẹ fọkàn yín balẹ̀. Mo mọ̀ wípé pẹ̀lú agbára Ọlọ́run kò sí tí ó ṣẹlẹ̀. Ní orúkọ Jésù ti Násárẹ́tì, ẹ ṣílẹ̀kùn. Mo bá ìwé ogun èṣù tí ó ń bẹnu ilé ìwé. Ó yá. Ẹ jẹ́ àwọn tó wà ní. Ọlọ́run ṣeun, ogun ṣẹ́ bọ̀ díẹ̀díẹ̀. Ṣé rí àwọn contact tá a rí? A fi lè trace address mọ́mí rẹ̀. Ṣùgbọ́n a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe nǹkan kan kó tó di wípé a lọ. A gbọ́dọ̀ fi ọkàn mọ́ rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Torí wípé nínú ìwé mímọ́, Kristi jẹ́ kó yé wa wípé àti ọkàn ọba àti tìjòyè ó ní ọwọ́ òun Ọlọ́run ló wà. Òun sì nílò bó ṣe wù òun. Mo mọ̀ wípé ní agbára Ọlọ́run á bá ojú rere pàdé. Ẹ jẹ́ á gbàdúrà. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, Olúwa Ọlọ́run ẹlẹ́dàá Jehovah jíire ní ìṣàkóso àti ẹni kẹyìn ẹni ìbẹ̀rẹ̀ àti ẹni òpin Alpha àti Omega. Olúwa mo fi ìwọ ọmọkùnrin yìí mo wá fi lé ọ lọ́wọ́. Olúwa wa gbàkóso. Olúwa wa gbàkóso. Olúwa gbàkóso. Gbogbo ẹ̀mí ayọ̀ òkùnkùn, ẹ̀mí àìrí tí ń dà láàmú nínú ilé yìí. Olúwa wa lè jáde. Olúwa lè jáde. Ìyá wa,
mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín. Mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run ni. Ẹ má máa ra àròkàn. Ṣé ẹ mọ̀ wípé àròkàn òun ní fẹ́ kún àsundà wá? Tí ẹ bá rò ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Mo bẹ̀ yín lórúkọ Jésù Kristi. Ẹ dákun. Fọlọ́run bẹ̀ yín. Ẹ jìn. Ẹ gbàgbé ẹ̀. Pastor. Ìyá wa. Kí lẹ̀ ń bẹ̀ mí fún? Kò ní ìdíkẹ́ bẹ̀ mí. Nítorí èmi mọ ọmọ tí mo bí. Ní ọjọ́ tí Àdùkẹ́ máa jáde kúrò nílé, alàgbà ìjọ mi ló pè mí. Wọ́n ní kí n ra oríṣiríṣi èso kí n fi ṣàdúrà kí láburú kankan kó má ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé mo gbọ́dọ̀ gba àdúrà yẹn kí aago 9 kó tó lù. Nígbà tí mo dẹ̀ máa jáde, orí oorun ni mo fi bí n pé lẹ́sìn. Àmọ́ torí pé ó jẹ́ ìrọ̀lẹ́ pátápátá ni wọ́n tó sọ mẹ́sẹ̀jì yẹn fún mi. Mo dẹ̀ wá lọ sọ́jà kí n tó dé látọjà. Ọkọ mi kúlé o. Bímpé. 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 Bímpé, ibo lọmọ yìí gbà lọ? Ẹlẹ́dàá mi ò mà gbà mí. Orí mi jọmọ́ máa bu. Ibo lọmọ yìí gbà lọ ní aago 6 kọjá. Mo dáràn, Ẹlẹ́dàá mi jọ̀ọ́ ṣàánú mi o. Switch off. Mo gbé. Bímpé ibo ló lọ o. Ẹ jẹ́ kí n bè lọ́wọ́ ìyá Súlè bí ó bá mi rí ìta. Ọlọ́run ṣàánú mi o. Nọ́mbà ọmọdé yóò máa lọ náà. Aago 9 máa ti kọjá. Aago 9 ti kọjá Ọlọ́run. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Wọ́n máa jẹ́ kó rí mi gbàbọ̀dé Ọlọ́run. Ibo ló mọ irú Ọlọ́run? Ta ni máa pè? Ibo máa tún wá sí? Gbogbo dúpọ̀ mo ti pè látàárọ̀. Switched off náà ló sọ. Ọlọ́run ṣàánú mi. Wọ́n máa jẹ́ kí láburú ṣẹlẹ̀ sí mi. Ọlọ́run jọ̀ọ́, wọ́n jẹ́ kí láburú ṣẹlẹ̀ sí mi. Ibo ni màá wá sí? Ibo ni màá wá sí Ọlọ́run? Ibo ni màá wá sí o? Ibo lọ́wọ́ ìlú. Ọlọ́run ṣàánú mi o. Ọlọ́run ṣàánú mi, wọ́n jẹ́ kí láburú ṣẹlẹ̀ sí mi o. Kí ni tani? Àbí bẹ́ẹ̀ mo dọ̀rọ̀. Tani.
a gbìyànjú títí mo dùn sọ́tún mo dùn sósì kí má burú kó má ṣẹlẹ̀ ẹ wá wo ibi tó já sí. Ìyá wa ẹ má sunkún mọ́ mo nígbàgbọ́ wípé àbíkú ọmọ níyàlẹ yín mọ́ torí wípé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni torí pé àwọn ọmọ tí Olúwa fi fún wa a wà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni nígbà tí Olúwa bá mú ikú lọ sí òní padà yóò dàbí ìgbà tí à ń lálàá ni mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má sọ ẹ jẹ́ kí a lọ. Jehovah Jésù Kristi Michael mi. Kí Olúwa kí ó wà pẹ̀lú. Jehovah Jésù Kristi mímọ́. Holy Michael Olúwa Ọlọ́run ẹlẹ́dàá ọba ayérayé ọba tó fojú ọ̀run ṣaṣọ́bọra tó fi ilé ayé ṣe ti sẹ́rẹ̀ ọba mi ògbóǹgbò balẹ̀ ṣẹ́ra wùkẹ̀wùkẹ̀ ẹlẹ́rìí ìpè agbára ń bẹ jẹ Jésù o agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù o agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Jehovah Jésù Kristi Holy Michael Olúwa o àti kọ́ wípé àyà yóò pa àlejò wọ́n sì fi ìbẹ̀rù gbójó sájáde níbi kọ́lọ́fín wọn gbogbo ẹ̀mí àìrí gbogbo ẹ̀mí òkùnkùn tí ó bẹ nínú eléyìí mo pa láṣẹ ní orúkọ Jésù Kristi ẹ jáde àmín ní orúkọ Jésù ẹ jáde àmín gbogbo ẹ̀mí òkú tó wà nínú ilé yìí mo pa láṣẹ ní orúkọ Ọlọ́run alààyè ìwọ ló ní pé kí a béèrè òun ní ìwọ yóò ṣe fún wa oníkà kánlẹ̀kùn oníwọ yóò sì ṣe mo wá ń béèrè ní àkókò yìí gbogbo ẹ̀mí òkú tó wà ní àyíká yìí tó wà nínú ilé yìí ẹ jáde kò ságbára tó dàbí ti Jésù kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù agbára tó dàgbára lọ agbára Jésù Kristi tó dàbí ti Jésù kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù agbára tó dàgbára lọ. Kò ságbára tó dàbí ti Jésù kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù agbára tó dàgbára lọ kò ságbára tó dàbí ti Jésù
kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù agbára tó jẹ́ agbára lọ kò ságbára tó dàbí ti Jésù kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù agbára tó jẹ́ agbára lọ kò ságbára tó dàbí ti Jésù kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù agbára tó jẹ́ agbára lọ tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba gbogbo igi náà tẹríba pa afẹ́fẹ́ lóko tẹríba lórúkọ Jésù tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba gbogbo igi náà ní tẹríba fún afẹ́fẹ́ lóko tẹríba lórúkọ Jésù. lórúkọ Jésù iṣẹ́ ọlọ́run ọ̀gá ìwọ àti orúkọ tí ó dáná ní ọlá fún ni mo ṣe máa ń tẹ́lẹ̀ fún ìwà ṣùgbọ́n títí láíláí ìpínlẹ̀ ọ̀gbọ̀n wọ́n fún mi. ní orúkọ Jésù jáde. Kí ló dé? Bọ̀dá Feranmi, kí ló ṣẹlẹ̀? Bọ̀dá Feranmi, ojú. Kí ló ṣẹlẹ̀? Kò rí náà. Thank you Jesus, thank you Jesus, thank you Jesus. Bọ̀dá Feranmi, ẹ jẹ́ kí n sọ òótọ́ fún yín. Ṣé rí gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ti ń dá láyé, gbogbo ẹ̀ ló ní ìjìyà. Òun ni Bíbélì fi sọ wípé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà. Ṣé rí eléyìí tó ṣẹlẹ̀ yìí àpá ló máa jẹ́ fún yín títí ayérayé. Òun ló fi dá wípé gbogbo nǹkan téèyàn bá ń ṣe kó fi bẹ̀rù Ọlọ́run sí. Ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú o, nínú ilé yìí kò sí tí ń jẹ́ ẹ̀mí àìrí mọ́, kò sí tí ń jẹ́ ẹ̀mí òkùnkùn, kò sí tí ń jẹ́ ẹ̀mí òkú mọ́, gbogbo ẹ̀ ti lọ. Ṣùgbọ́n mo fẹ́ fi rán yín létí wípé ẹ máa ṣe nǹkan fún àwọn èèyàn bí ìgbà tó jẹ́ wípé ẹ̀yin gan ò ní dọ̀la. Ẹ máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ wo bí tó já sí. Ẹ tiẹ̀ jẹ́ ká dúpẹ́ wípé kò jù báyìí lọ. Tó bá jójú méjèèjì nǹkan kí la fẹ́ máa bọ́ Ọlọ́run sọ. Ṣùgbọ́n Ọlọ́run tó wá sọ fún wa wípé nínú ìwé mímọ́ ó ní nínú ohun gbogbo ká máa dúpẹ́. Ẹ jẹ́ ká máa dúpẹ́ eléyìí o. Tó bá jójú méjèèjì kí la fẹ́ ṣe. Gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan, ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Emi Airi. Ọmọdé burúkú, ọmọdé burúkú, ọmọdé bójú wẹ̀yìn, ó bójú wẹ̀yìn. Òjò kan ní ìrókò, òjò kan lolúwẹ̀rẹ̀ ń pani. Ọmọdé ò bá máa bójú wẹ̀yìn. Òpàlàǹgbà ò dájẹ́, òpèjò ò dájẹ́, òpòrọ̀ gidi bá wà káwọ́ borí.